àwọn tó ti kú dákun ṣàánú wọn kí wọ́n sì lè ìkẹ́ ilé àánú rẹ̀. lótìtọ́ ìyàwó Ayinla Ọmọwura ni wọ́n. Àyìnlá ọkọ Ramotalahi àdùnní adé àdárà ńlá wákàkádé tọ́lọ́n bá ti kọ ẹ̀dá kan rèé ní ìtí ẹ̀kọ́ níbi tí mo gbé ti ń tajà bá a fi pàdé ara wa. ìgbà tó ń fẹ́ Àyìnlá Ọmọwura lèmi mọ́ wọn láti gbàdá Àyìnlá títí wọn gbàgbé Àyìnlá títí dárò. nígbà ayé wọn Alhaja àmọ́ wọn kọ́ máa ń ta oúnjẹ wọ́n dẹ̀ máa ń ta ọtí ní táìmù kan ọ̀hún dẹ̀ ta ọtí yẹn mọ́ ní is not kò bá ìsìn mu. wá ẹ̀ báyìí dúró dè gbogbo àsàlátù ẹ̀ báyìí ó dúró gírí ìṣẹ́jú márùn-ún kò lè dúró mọ́ ó máa jókòó báyìí ó dẹ̀ máa fatẹ́ sí bí rẹ̀. nígbà tí mo lóyún last born mi oyún yẹn ti wọ 9 months tí mi bímọ ó wọ 10 months tí mi bímọ Alhaja wá rí mi pé oyún ẹ yìí ó ti tó bì pé tó ṣe bì Alhaja mi mọ wọn wá ní àfọmọ agbókó tó wọ ó ní kílẹ̀ òní ìtóṣù máa bímọ yẹn wàláì tàlà ẹ̀sán wọn bẹ̀ láì ìjọ yẹn ni mo bímọ. àbíyamọ gan-an ni wọ́n dẹ̀ náìsì yìí wọ́n lè yọjú wọn tọrẹ ẹ̀rí tó gbogbo èèyàn ṣe pọ̀ tó yìí láti Èkó láti Ìbàdàn látàbẹ́kùrọ̀ náà wá bí. ìyá dáadáa ni. bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ ti dúró tọ́lọ́n bá ti pé bí nǹkan ṣe máa rí bó ṣe máa rí ni. màmá dáadáa màmá wa màmá dáadáa màwá wa ó ń tẹ́kú lọ́wọ́ ikú wọlé dé ó ń ṣàlùwàlá ikú gbẹ̀yìn ẹ̀ kò fọmọ ẹ̀gbọ́n kò pàtàbúrò kò ará àdúgbò kọ́lé. àwọn tó ti kú dákun ṣàánú wọn kí wọ́n sì lè ìkẹ́ ilé àánú rẹ̀. ọ̀kan lára àwọn ìyàwó Àyìnlá Ọmọwura ni nígbà tó wà láyé ó ní iye ọdún tí àwọn àti Àyìnlá Ọmọwura tí wọ́n fi jọ fẹ́ra. àwọn ní Àyìnlá Ọmọwura kì nínú rẹ́kọ̀dù kan pé Alhaja Ramotalahi àdùnní adé. Àyìnlá ọkọ Ramotalahi àdùnní adé. níbo lẹ ti pàdé Àyìnlá? báwo lẹ ṣe pàdé? àdárà ńlá wákàkádé tọ́lọ́n bá ti kọ ẹ̀dá kan rèé ní ìtí ẹ̀kọ́ níbi tí mo gbé ti ń tajà bá a fi pàdé ara wa. mi kábàámọ̀ lẹ́yìn tí mo fẹ́ o mi kábàámọ̀ lóòótọ́ mo mọ̀ pé lọ́kàn ẹ̀ ká ní kò ṣe pé bóyá ikú á tọ́jú mi o wàláì tàláì á tọ́jú mi. ọdún tó kọjá ni mo láǹfààní àti mọ màmá yìí ní gbogbo ìgbà tí n bá sì ń dọ́dọ̀ wọn ni wọ́n máa ń tẹ́wọ́ gbà mí gẹ́gẹ́ bí ọmọ. Alhaja jẹ́ èèyàn tó dáa so Alhaja was born in March 1940 now she is 82 years. ọjọ́ Friday ọjọ́ 25 nínú oṣù kẹwàá ìlú Ìlaro ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mo rí ìpè màmá. mo ní mọ́mì mo wà lórí ètò màá pè yín padà ní ẹnìkan bá ní mọ́mì kọ́ ló ń sọ̀rọ̀ o pọ́mọ wọn ló ń sọ̀rọ̀ pé màmá ti jáde láyé o. àkọọ́lẹ̀ ti dúró tọ́lọ́n bá ti pé bí nǹkan ṣe máa rí bó ṣe máa rí ni. wọ́n ní màmá dẹ̀ sọ pé táwọn bá ti jáde láyé wọ́n gbọ́dọ̀ pè mí. mo ní láti arrange àwọn crew mi pé wọ́n ní láti fẹsẹ̀ kan débẹ̀. Sallu ala nabiyil karim. bàbá ìmáàmù wọn ní kí kí wọn sókú lára kí gbogbo àmà tó sáfù náà lẹ́ẹ̀kan náà. wala ilaha illallah Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa Alhaja Ramotalahi àdùnní adé wọ́n ní màmá kì í fi jímọ̀ ṣeré rárá. ẹ̀gbọ́n mi ni Alhaja dáadáa ni Alhaja tó dá àdúrà ní gbogbo ìgbà àjọ ń ṣàṣàlátù ni àjọ ń kí jímọ̀ ni kò pa jímọ̀ jẹ rí inú mi dùn ọjọ́ èní pé ọjọ́ jímọ̀ ló lọ. she is a very good Muslim and then tó máa ń ṣe nǹkan nínú program as a Muslim wọ́n máa ń dúró tán she always stand out láti participate and then nígbà ayé wọn Alhaja àmọ́ wọn kọ́ máa ń ta oúnjẹ wọ́n dẹ̀ máa ń ta ọtí. iṣẹ́ ọtí yẹn ṣẹ́yìn délé bá ni àbí ẹ yàbá? ìdílé bá o kódà àwọn pẹ́rẹ́ǹtì mi ò láìkẹ́ ẹ̀ tí mo pé Ọlọ́run ṣàánú wa bírun ọmọ ọ̀sìn náà ni èmi mi tẹ́ ẹ wo bẹ́ẹ̀ rárá.
tí mo fi ń ta mother side and father side mi kò sẹ́ni tó láìkẹ́. ní time kan ọ̀dẹ̀ ta ọtí yẹn mọ́ ní is not kò bá ìsìn mu pé àwọn ti gba slang gba ó ti tó bí 20 years nísìnyí sí 30 years tí Alhaja ò ti ta ọtí mọ́ and then nígbà yẹn wọ́n ní ọkọ kan ọkọ yẹn Ayinla Ọmọwura. ìgbà tó ń fẹ́ Ayinla Ọmọwura lèmi mọ̀ wọn ọ̀rọ̀ gidi ló máa ń tẹnu wọn jáde àwọn náà òde láti gbàdá Ayinla tó kú wọn ò gbàgbé Ayinla títí dàrọ yìí ìjọ ta tún débẹ̀ ta tó adọ́dọ̀ wọn tá à ń sọ ọ̀rọ̀ Ayinla tó ṣẹlẹ̀ wọ́n tún fẹ́ lè máa sọ ẹ̀kọ́ pé àti Ayinla kọ sáwọn táwọn kọ sáyìnlá. ó nífẹ̀ẹ́ mi o mi mọ̀ pálá ni nínú ilé ẹ̀ǹbẹ̀ aláàjì wá dé mo bá súré bọ́ọ̀lì wá ní bàbá tó dé látijọ́ yìí mo ló lọ kí ló dé mi ì rí ẹ mi ì ṣe gbá mo bá ní òun ti fẹ́ ìyàwó mo ní òun fẹ́ ìyàwó kẹ ìyàwó bo ò fẹ́ ìyàwó ò fẹ́ ìyàwó ò rí ìyàwó kan tó máa fẹ́ lẹ́yìn mi mo lóun ti fẹ́ ìyàwó mo lóun ti fẹ́ ìyàwó mo ní Àlàjí o má dà ó ní kí n lọ jókòó mi ó ní wò ó ní òun ayọ̀ òun dùnú ní máa ra wà fún ẹ má dààmú ara rẹ wá sọ fún mi jọ yẹn bó ṣe ń sọ̀rọ̀ ẹ báyìí ni mo bá sáré pé mo lajú wà mo rí pé àlá ni mo gbà tí mo wá rọ̀ ni wọ́n á sọ fún mi pé mi mọ̀ pé mi gbọ́dọ̀ tẹ̀lé lọ bó ṣe sọ yẹn pé bó ṣe ìwé yẹn ló dáa bó nífẹ̀ẹ́ mi. lótìtọ́ ìyàwó Ayinla Ọmọwura ni wọ́n nígbà kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé ṣẹ̀ṣẹ̀ wàá fẹ́ bàbá tiwa wọ́n fi wá jẹ́ ìyàwó lọ́dọ̀ bàbá tiwa ìyẹn Alhaji Arúnṣafíàrò. Alhaja bímọ ọyọ kan mi ò rí kó banújẹ́ rí pé òun ò ná ọmọ tó pọ̀ ọmọ kan lòun ní. èmi ni ọmọ wọn àkọ́bí wọn Ṣẹ́gun ní ọjà ìyá tó dá ìyá gidi abiyamọ gan-an ni wọ́n dẹ̀ náìsì gidi wọ́n lè yọjú wọn tán. èmi tí mo sọ̀rọ̀ ọmọ àbúrò wọn ni mí tó bá lọ kí wọ́n gbàtà wọn kékeré yẹn Alhaja máa ń wò pé ọmọ ọkọ náà wọn bí mi. but Alhaja wọn kó gbogbo amọ́ra wọn ṣe wá bí ẹni pé ọmọ ló bí wa ni. orúkọ tèmi ni Saheed Arúnṣafíàrò. orúkọ tèmi ni Ọlọ́ládé mo jẹ́ ọmọ sí màmá tó kú nítorí pé ìyàwó bàbá mi náà jẹ́ àti kékeré náà dẹ̀ ti ń tọ́ èmi primary school ni mo wà tí bàbá mi ti fà mí fún wọn tán ti ń tọ́ mi tí mo fi dàgbà wọ́n ṣe èèyàn gan even gbogbo ọmọ tí bàbá mi bí pátápátá gbogbo wọn náà tán. sẹ́lẹ̀ Abọ́ládé Rauf February 20 wọ́n fún program kan lábẹ́òkúta nígbà yìí ni so wọ́n wá ní ó ṣàfẹ́ ká ṣe nǹkan tó pé ká wá celebrate wọn pé birthday wọ́n ní pé time yẹn ti short jù wípé mo fẹ́ ṣe birthday fún mi fẹ́ fún oríṣiríṣi mo fẹ́ ṣe big birthday fún wọn báyìí pé kọ́lọ́n kún wa lọ́wọ́ èmi àtàwọn ọmọ wọn they are almost about 10 so ṣá àwa lórí platform pé a máa ṣe birthday fún Alhaja kíní kan bẹ́ẹ̀ yẹn kó àwọn ló jí mi lẹ́rọ pé Alhaja kú. I don't know, it's a great loss to the family. èèyàn gidi làlájà nígbà tí mo lóyún last born mi oyún yẹn ti wọ 9 months tí mi bímọ ó wọ 10 months tí mi bímọ Alhaja wá rí mi pé oyún èyí ó ti tó bí pé tó ṣe bí ó ní Alhaja mi mọ wọn wá ní àfọmí agbókó tó wọ wọn ní kílẹ̀ òní ìtóṣù máa bímọ yẹn wà láì tálá ẹ̀sán wọn bẹ̀ láì ìjọ yẹn ni mo bímọ o mo fọmọ yẹn bóbìnrin nígbà tí mo dẹ̀ bímọ Alhaja wa ó wá gẹ́gẹ́ bí ìyá ó fún mi lówó ọmọ ó jó pàdúrà fún mi. ó wọ̀ yàn lára until she gave up a lè kúrò lọ́dọ̀ wọn I cannot leave her until tó fi dákẹ́ so ẹ̀gbọ́n náà jẹ́ fèmí ládùúgbò lágọ̀ọ́bà ìgbà tí mo dẹ̀ tún wálé débí ẹjẹ́ ilé wọn ni mo dé sí tí mo rí lé sí so Alhaja was a nice somebody. orúkọ tèmi ni Mrs. Adégbóyèga Táíwò ajẹ́ apọ̀nà ajẹ́ tenant àgbénu ilé wọn màmá jẹ́ màmá tó dáa sí gbogbo wa pátápátá tá a gbénu ilé ẹ̀ bá a ṣe ń gbọ́ ni gbogbo wa ń sáré bọ̀ pé màmá gbogbo aládẹ kò lọ sínú ilé wa nínú ilé apẹ́ ń bẹ̀ àwa tá a lo 7 tá a lo 5. ìtẹ́mi ló ń lé wọn at least bá ní kí n kà afẹ́ tó 30 years mo lò ń lé wọn láti ilé wọn náà lèmi náà ti kó lọ sí ọ̀dọ̀ mi so Alhaja jẹ́ èèyàn kan tí ó dáa ìyá dáadáa ni Alhaja jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n fíjú màmá fíjú gidi gan. ìyá tó dáa tó ní ìtì ni ó dẹ̀ ní ìtìtì tó fi kú ni kò fẹ́ dọ̀tí o kò fẹ́ dọ̀tí rárá tó tóní ni. orúkọ mi ni Alhaja Adiat ọwọ́ kò máa gbẹ ó jẹ́ second wife ọwọ́ kò máa gbẹ ìyá Honorable Kasim so Alhaja tó kú ẹ̀gbọ́n mi ni lọ́ba ọmọ ọba lèmi náà ẹ̀gbọ́n mi ni Alhaja dáadáa ni
Alhaja tó dá àdúrà ní gbogbo ìgbà. wọ́n dẹ̀ tó kóyàn mọ́ra, wọ́n dẹ̀ jẹ́ni tí ó ń fojú pààyàn rẹ̀ débi pé ńgbà tí Katsina ti ń try láti lè béèrè pé àwọn ìyàwó Àyìnlá ń kọ́ recommend wọn kan wà. màá jẹ́ màmá tó dára ní gbogbo ìgbà náà dẹ̀ máa ń wá ìlọsíwájú àdúgbò yìí tábà náà máa ṣe mítìn bí wọ́n ṣe dàgbà tó wọ́n máa wá síbẹ̀ wọ́n dẹ̀ máa gbà á lámọ̀ràn gbàmí ó lè jọ ní máa ní kàn bá wa sọ̀rọ̀ ìyànjú wọ́n dẹ̀ máa bá wa sọ̀rọ̀ jọ wọ́n máa tọ́ wa sọ́nà. wọ́n ti kú oore o Ọlọ́run kò forí jì wọ́n. Alhaja gbogbo àṣìṣe yín níwájú Ọlọ́run Ọlọ́run bá mi forí jìn gbogbo ẹ̀ṣẹ̀ tó wọ́n fi yà sáré jẹ àti àlèkè àmọ́ Ọlọ́run bá mi ká kúrò Ọlọ́run wọlé wákàtí 5 yín Ọlọ́run wọlé dáadáa tẹ ṣe fèmí àlímọ̀ Ọlọ́run bá mi fọ̀run kẹ́yìn. Inú mi dùn ọjọ́ èní pé ọjọ́ Jímọ̀ ló lọ Ọlọ́run tẹ sáfẹ́fẹ́ rẹ̀ Ọlọ́run forí jì Ọlọ́run dánmọ́ ẹ̀ sí kẹ́yìn ẹ̀ má bàjẹ́ Ọlọ́run forí jì Ọlọ́run fàyè ká wa ó fọ̀run kóhun ìyá dáadáa ni. màmá dáadáa màmá wa màmá dáadáa mà wá ó ń tẹ́kú lọ́wọ́ ikú wọlé dé ó ń ṣàlùwàlá ikú gbẹ̀yìn ẹ̀ kò pọmọ ẹ̀gbọ́n kò pàtàbúrò kò ará àdúgbò kọlẹ̀. Alhaja Ramotalahi Adé kọ́lọ́n kó bá a dẹ̀lẹ̀ fún wọn. Kọ́láwọlé Àtàndá Adéjòjò Katsina tí ṣúgà lórúkọ mi. àwọn tó ti kú dákun ṣàánú wọn kí wọ́n sì lè ìkẹ́ ilé àánú rẹ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.